ẹ káàsán sá ìwà láàyè Ọlọ́run kó wà Pator alàgbàjọ ìwà láàyè Ọlọ́run kó wà pẹ̀lú yín. Orúkọ mi ni pastor evangelist prophet bishop apostle deacon Pété sanra tí àwọn wèrè kan pè ní Pétérù. Ìròyìn ẹnì kan ṣoṣo lọ sọ fún mi ládùúgbò yìí ní orúkọ bàbá kan játijàti báyìí bàbá Jagilegbo Jagilegbo wọ́n ní ẹ̀yà ìkà wọ́n ní ìkà yín ó gba grade 1. Bàbá ẹ ti ń ṣe ṣùgbọ́n ò ná yìí Jésù wọlé tọ̀ yẹn gbogbo ìkà tẹ́ ń ṣe yẹn lẹ́nìí ẹ̀yin gan máa mọ̀ wípé Jésù ojú ìkà tẹ́ ń ṣe yẹn lọ àwa díù pẹ̀lú yẹn pátápátá wọn bí 52 èèyàn lọ́ní kí n máa láàgùn jìnnà wípé kí n máa tara ṣàṣàbọ̀ ní ọ̀dọ̀ yẹn mo sáré tètè mo dé bá yẹn ní mo dé oko yẹn wọ́n ní ẹ ti sá kúrò lóko wọ́n tún kúrò lóko wọ́n ní ilé lẹ́ máa wà mo sáré dé ilé wọ́n ní pé tuntun sá kúrò nínú ilé pé ti sá wáyé kùlé mo ní iná ju iná lọ ní nígbà tí rí iná ìlẹ́jà tó ń bọ̀ ẹ wá japa ẹ sá wáyé kùlé ní ẹ̀mí mọ́nà wá ta mẹ́ pa ló wá ta mẹ́ wáyé kùlé mo wá fẹ́ rí yín bí báyìí. Bàbá ẹ̀yìn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni Jésù pè mí tí mo miss call rẹ̀ àkọ́kọ́ tó pè mí ilé ẹlẹ́ṣẹ̀ ni mo wà bàbá mo kọ́ ẹ̀ṣẹ̀ tààrà bẹ́ẹ̀ bá sì náà màmá fẹsẹ̀ da gbogbo orí yín rú màá fi blow màá fi da settings orí yín rú dáàdì ní ìgbà tí Ọlọ́run tó pè mí ní ìgbà keje tí mo tún miss call rẹ̀ gáràjì ni mo wà tí mo ti ń pèrò sọ́kọ̀ ní ìgbà kẹta tí Jésù tó pè mí mi ò ní sọbẹ̀ fún yẹn. Bàbá wọ́n ròyìn wọ́n ní ẹ lóògùn gan. I want problems always. mi ò lẹ́ni nǹkan àfọlọ́hún Jésù Kristi ọmọ Ọlọ́run àwọn ló sọ fún mi wípé wọ́n ní ẹ̀yà ìkà. Àmọ́ bàbá mo fẹ́ jẹ́ kẹ́ ẹ kúnlẹ̀ kí n rọ̀jò iná lẹ́yìn lórí kí n rọ̀jò àdúrà lẹ́yìn lórí torí pé mo mọ̀ wípé ayé yín ó ti fẹ́ pẹ̀yẹ̀kẹ́ ó sì nílò àdúrà. Wọ́n ní ojú yín bó ṣe dúdú yẹn ìkà ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ yìí èmi náà sì ń wojú yín ó wà nínú bíbélì náà sọ ó ní mo wojú rẹ̀ bó ṣe dúdú ó ní kèké kanẹ́ àwọn Yorùbá náà wà lanu kó tó wọ́n fi òwe sí wọ́n ní èèyàn dúdú ìwà dúdú tẹ́rí bẹ́ẹ̀ ṣe dúdú yẹn bẹ́ẹ̀ nínú yín ṣe dúdú torí pé ìkà ènìyàn nìyẹn kò sí ìsinmi fún ìkà ní bíbélì ìwé. kí la gbé kí la jù. ẹ gbà mí àwọn èèyàn ti sọ mí lẹ́nu nù ọwọ́ mi kẹ̀rì funfun lẹ́lẹ́ ní mi ò ṣe kà rárá. Bàbá ẹ keep quiet inú bí mi bíbélì sọ wípé kí n ní holy hanger mo ti ní holy hanger inú ti ń bí mi bí mo dẹ̀ ṣe ń wò yín bàbá mo fẹ́ fàdúrà mo fẹ́ pe iná lẹ́yìn lórí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ wo bí èmi àti Elijah 5 and 6 ní wá ní ìgbà tí Elijah sọ̀rọ̀ ó ní tí n bá jẹ́ wòlíì Olúwa ní tòótọ́ ó ní kí iná sọ̀kalẹ̀ ní ìgbà tó lò ń gbà yẹn èmi ló fún ní second hand torí èmi ni mo train yẹn bàbá ẹ wo bí báyìí tẹ bá tún sọ pẹ́kẹ́mbẹ́ yẹn tẹ bá gbólẹ̀ kẹ kúnlẹ̀ kẹ jẹ́ kí n rọ̀jò àdúrà lé lórí iná mú yín. Wọ́n ní èèyàn kan jẹ ìgbà yín lásán ó kàn jẹ ẹ̀gbá yín odindi ìdílé kan ẹ sì yà wọ́n ní wèrè. Wọ́n ní ìyá bàbá ìyá àti ọmọ mẹ́ta ní wèrè mo wá wò pé ní Nàìjíríà yìí ní Nàìjíríà tó lọ́ba tó léjòyè ẹ jọ̀ọ́ kí wàá la fẹ́ ṣe fún àwọn tó ń kó epo wa epo pẹtiróòlù wa tó ń kó epo rìfáínárì èèyàn jẹ ìgbà yín lásán ẹ sì ya odindi ìdílé kan ní wèrè tó ìgbà yín lóko wọ́n jẹ ìgbà yín lóko bàbá ẹ sì ń sọ inú yín dùn ìkà níyín gbogbo ojú yín gbogbo làǹkà yín ìkà ló kún bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rẹ ní sọ fún yín Jésù àtàmẹ́wá bàbá tẹ́ bá sọ pé ya wèrè broken bottle wà ń bí màá dì fèsì yín tẹ́ bá sọ pé ẹ stubborn màá wá igi 2 by 2 bàbá màá fi ba ti yín jẹ́nsìn sí. pé lóòótọ́ ní gbogbo nǹkan tí Pator yìí ń sọ wípé mo yàkà tí Ọlọ́run dẹ̀ mọ̀ pé mi ò ń ṣèkà kí Jésù Kristi ọmọ Ọlọ́run kó bá mi gbá ẹ létí.
ẹ̀rọ. Nothing juju be that. Ṣẹ́yìn lẹ fún mi ní ìgbà tí mi bá yín sìn. Ìgbà tí yẹn gbóná sá. Ìgbà tí yẹn dàbí ìgbà tó jà náà. Irú ọwọ́ wo rèé? Ọwọ́ yóò ń ṣe ordinary ọwọ́ ẹ̀jọ́. Ṣé ọwọ́ ìnàkí? Ọwọ́ Ọlọ́run ìgbọ́dọ̀ gbáyàn tí ajá tán nẹ̀. Ìwọ dẹ̀ ń sọ lórí ìjẹ́ wípé èmi mọ̀ wípé irọ́ ló pa. Ọ̀rọ̀ ń tún bá mi dá ọ̀rọ̀ ìgbà. Ìgbà tí eléyìí tún gbọ́dọ̀. Mi ò lè fa. God have mercy upon us.